screen. Tinúọlá ìfẹ́ mi ṣó wá dá kí n mọ̀ ọ̀pọ̀ olólùfẹ́ mi lálákọ̀ọ́gbàgbé bí. Alákọ̀ọ́gbàgbé bíi ti bò. Oda, kindly repeat what you have said. Oda, lọ́jọ́ tí ẹ̀rùn yàn wọ́n púpọ̀ nílẹ̀ Ìbàdàn ni wọ́n bá ṣe ètò tí wọ́n kín gbogbo odò tí ń bẹ lábúlé. Wọ́n ní kó ní kálukú máa fi ọwọ́ wọn mu omi tí ń bẹ létí odò. Jólókè lólókè, olódò lólodò. Ṣé kó ní kálukú máa mu omi wọn létí odò wọn? Yes or no? Yes, you are right. Tinúọlá aya mi. Jẹ́ ká ìyálóde gbọ́ ọmú. Tinúọlá. Tinúọlá. Yìí ló wà. Eléré ń jèrè. Ìwọ kọ eré sílẹ̀ ó ní o ti jèrè. Jọ èrè kí ló fẹ́ jẹ nínú kó fún èrè lọ́mú? When we have somewhere important to go, you decided to while away your time with an unimportant issue. Hold it right there. Hold it. I won't take such from you. Kí ló fẹ́ fa gbogbo yín fún ọ? Ogún bí yìí dákun mọ́bìnrin. Mo ń bọ́ àmọ́ ìrìnàjò ọ̀run. Oda. tó Ifá ológun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín ará àtàṣe ará abojúmọ́ ti mọ́ wálé ayé tìmìtìmì àgbà èdìdì tí ń dérí elémèrè kó má bàa fọ́ kó má bàa bàjẹ́ ẹ dákun dábọ̀ kẹrọ̀ wá o ó lè mi ọ̀kọ̀ràn ìwọ ọ̀kọ̀ràn tọkọ̀ràn bá di méjì ojú á máa pọ́n ṣaṣaṣa àdífá fún táìlólú àbùfún kẹ́hìndé o ó lè mi ọ̀kọ̀ràn ìwọ ọ̀kọ̀ràn bọ́kọ̀ràn bá di méjì ojú á máa pọ́n ṣaṣaṣa bàtà òní fẹlẹ́sẹ̀ sílẹ̀ láìwọ̀ ẹni ajá bá ròde lajá ń bá lọ dá fún èjì kókó níwòrì tí ń tẹjú mákàkú ẹgírí èjì kókó níwòrì aládé wọn tẹjú mọ́ mi wò mí re èjì kókó níwòrì ẹ̀la lọ̀rọ̀ iwájú ọpọ́n gbọ́ ẹ̀yìn ọpọ́n gbọ́ olùmúlọ̀tún ọlọ́kọ̀ọ̀ràn ló sì àárín ọpọ́n ìta ọ̀run ire ibẹ̀ lórí ẹ̀la lọ̀rọ̀ ètí rí kedere lójú ẹja rí lómi bẹ̀m̀bẹ́ lójú alákàn odò kí dúdú lọ kí mọ́lẹ̀ ò fara hàn ẹ̀là. ìyá. bàbá. kí lẹ ti gbó kọ ọmọ yìí. Ayélabọ́lá ni. Ayélabọ́lá. bẹ́ẹ̀ ni bàbá. ìkejì rẹ̀ ńkọ́. tòótọ́ ni bàbá ẹja náà ìbejì ni àmọ́ kété tá a bí báyìí ní kejì rẹ̀ padà. bàbá ṣé ẹ rí bí ìyá rẹ̀ ṣe ń forúkọ ọ̀tún kúnlẹ̀ tó ń fi tòsì dìde ẹsẹ̀kẹsẹ̀ báyìí ní kejì rẹ̀ padà kò dúró gbókọ̀. ọ̀kàrí àníyáyá ṣìṣe o. àṣẹ bàbá. àbújá kan ò sì sí lọ́rùn ọ̀pẹ. Ifá ní òun wò mí mò ń wò ẹ́ gbangba ńlá jọ ń wòra wa dífá fún oníwò máa tẹ̀ lọ́jọ́ tí wọ́n jí tí wọ́n wo kí wọ́n láwo Ọ̀rúnmìlà ní ó tó gẹ́gẹ́ kó o wá wò mí ìwòrì méjì ìwọ ló wo ni tá a fi dá lájẹ́. ìyá ṣe é fẹ́ gbọ́. wọ́n gbọ́ ẹ ṣàṣàánú mi ẹ ṣàánú mi o kó dìde o. ọ̀kànràn kan lè yí ọ̀kànràn kan lọ̀hún bọ́kànràn bá di méjì ńkọ́ wọ́n á dò títọ́ ìkejì ọmọ yìí ti lọ òun nìkan ló dẹ̀kù ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà tára ọmọ yìí ò fi yá ẹ gbọ́dọ̀ gbé ọmọ yìí lọ sí ọjà tí ẹ máa ra ìlú torí lẹ́sẹ̀ Ifá tó jáde yìí tábá ní ká wò lọ wò bọ̀ ẹni tó ń ṣe àyàn ó wà nídìílé wọn. àyàn ní bàbá rẹ. bàbá kí lẹ ti wí ẹni ká gbé ọmọ yìí lọ sọ́jà ká lùlù fún. bẹ́ẹ̀ ni fáwì. lára rẹ̀ ó tó yá. bẹ́ẹ̀ ni fáwì. bàbá ẹ pàdé òdì àdáni èmi Àyànkúnlé kí ni owó máa lù láàrin jà adúrú mi àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn mi gbọ̀ngbọ̀dọ̀ sásọgbó èsòrò à ń délé tàsé èmi ó nílùú ọba ni mí èmi ò ń ṣàlùlù gbómi ọkọ kí ni owó máa lù láàrin jà bàbá òdì àdáni kò sọ̀rọ̀ mbẹ́ ẹ padà. bàbá gbọ́dọ̀ lọ. orí mi ìṣẹ̀dá mi ẹlẹ́dàá mi ṣàánú mi.
fún mi. Orí mi máa burú o, ẹ̀dá mi máa gbà bọ̀dẹ̀, orí gbé mi débi ire, ẹsẹ̀ wo bí rẹ̀ sí mi gbà o. Àpètè ń gbére pàdé olókùn gbére wá, àlùkò tí ń lérè pàdé ọlọ́sà, mo retí mi wá o. Orí kan bá sunwọ̀n àrùngbà orí, orílẹ̀ ẹja fi làbújá o. Báyé bá ń jayé, béèyàn bá ń jẹyọ̀, bílẹ̀ ń ṣú tílẹ̀ ń mọ́. Elédùmarè ọba mi yé, kí má mọ kòrò, kí má jẹ kòrò, kémi má má sáré kòtò wọnú kòtò, ọba òkè mò ń bẹ̀ ọ́ yé. Orí mi, ìṣẹ̀dá mi, ẹlẹ́dá mi, ṣàánú mi. Orí mi, ìṣẹ̀dá mi. Kí ló ṣẹlẹ̀? Bàbí sára àbí. Kí ló ṣẹlẹ̀? O kì í dé ní irú aago báyìí. O gbàgbé kan ni. Wọ́n ti sáàkì mi níbi iṣẹ́. Wọ́n sáàkì ẹ̀ níbi iṣẹ́. Kí ni wọ́n sọ pé o ṣe fún wọn? Ṣé o bá yàn jà ni? Ṣé o bú wọn ni? Ó dé sọ̀rọ̀. Tí mo ṣe débi iṣẹ́ láàárọ̀ yìí, mo kí everybody as usual. Mo dẹ̀ ní pé kí n wọnú ọ́fíìsì ní secretary yẹn. Mr. Temi, Mr. Temi, Mr. Temi. Mo tiẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀. Mo bá dé ọdún ẹ̀. Ìgbà tó máa fi fún mi lẹ́tà yẹn, I was even thinking bóyá promotional letter ni àbí contract or one or two things because tó ṣe máa ń deliver letter mi yẹn. Ìgbà tí màá dẹ̀ fi ṣí, sack letter ni mo bá. O dẹ̀ bá ọ̀gá jà àbí ó ṣẹyàn kan. Why? Ṣé ọkọ mi? Àwọn kan ká ẹni tí wọn ní Ọlọ́run máa tẹ́rọ, wọn kì í ṣe Ọlọ́run. Ọlọ́run bá tó ṣe eléyìí fún ẹ tẹ́lẹ̀, ó máa ṣèbí tó bẹ́tà eléyìí lágbára Ọlọ́run. Kí ni mo ṣe? Kí lẹ̀ṣẹ̀ mi? Like complain, I've been working there for the past 15 years. Gbogbo contract tó ṣe dé ibi tó wà lẹ́yìn kò ṣe yín ní. So they just feel pé àwọn lè sack me at any time without notification. Why? God, why? Mo understand ẹ. Ìbọn má jẹ́ wá rò bẹ́ẹ̀, wọn kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan ló máa ń ṣiṣẹ́ láṣepín. Èèyàn nìyẹn, wọ́n dẹ̀ ti ṣe bí èèyàn. So ká wá gbé ìgbàgbọ́ wa sọ́dọ̀ Ọlọ́run, k'Ọlọ́run ṣe wá ní dáadáa. Ṣùgbọ́n Ó ti sú mi. ó mọ̀ pé mi gan tí mo jóbìnrin gan mi kàn fẹ́ máa sunkún. Táwa méjì bá sunkún, ta ló fẹ́ bẹ nìkan? So a gbọ́dọ̀ máa fúnra wa ní sùúrù. Ó máa dá. Ṣé ò ní gbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run? Bí wọ́n fi gbàgbọ́ wa sọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run máa dùn wá nínú. Pẹ̀lú kí ló wá fẹ́ jẹ báyìí? Oúnjẹ. Èmi tí mo fi owó ọbẹ̀ lẹ̀, tí mo fi owó oúnjẹ lẹ̀ ni mo tún fẹ́ béèrè oúnjẹ. Èmi ṣàmọ́ bẹ̀rẹ̀, gàrí wà ní. Ṣé kí n bá ẹgbẹ́ yẹn kó ṣe àgbà tí ẹ fi kankan sínú? Ọ̀nà àbáyọ solution ló kú àkùbà, kò ṣe pé ìrònú ilé ti ṣẹlẹ̀ ó ti lọ ní ẹja wọ́nà mi. A lè máa ronú, ìrònú ò lè bá a solve anything. Orí mi máa burú o, ẹ̀dá mi máa gbà bọ̀dẹ̀, orí gbé mi débi ire, ẹsẹ̀ wo bí rẹ̀ sí mi gbà o. Tí wọ́n bá gbá àwọn ẹ̀bà ni wọ́n máa sojú mítọ́. Bọ́lá àbí kí ló ń jẹ sóòlè bòde? Bọ́lá. Ẹ dákun tí mi bá kàsán ńkọ́. Mo ti wà lẹ́nu ọ̀nà yìí tí mo ti dúró tó ti ń gbọ́ ohùn mi tí mo ti ń pè. Ẹ má bínú, mo
wà nínú bedroom mò ń fọṣọ ni. ó ọwọ́ fẹ́ yanjú aṣọ tó fẹ́ fọ̀tọ̀. rárá mo ò tètè gbọ́ yín. kẹ́ lè ṣẹ̀sìn ni ṣé bẹ́ẹ̀ sì irun ilé wà ebe orí inú ilé wà tẹ̀fitẹ̀fi tọ́kọ̀ fi balẹ̀ tó fi ń fọṣọ nínú ilé bàbá ẹ̀ fẹ́ràn pé ilé bàbá ẹ̀ níbí ọkọ ẹ̀kọ́. ó jáde lọ owó yẹn náà ló ní kóun wá lọ. owó ló ní kó wá lọ kọ̀ wá rówó wá. kò tí ì dé sà. èyí ò tí ẹ̀ kẹ́mi ṣé mo ti bá wọlé owó mi dà. òun náà mò ń ṣàlàyé fún yín pé ọkọ mi wówó lọ sà. wo bí owó ọmọbìnrin ẹ ní ṣe orí burúkú lé ayé yín o ẹ ní ṣe orí burúkú lé ayé yín o ìgbà tẹ́fẹ́ gba lé ń bí èèbó olórí burúkú lọ́pọ̀ ẹ̀ sọ ló sọ apá di apá olórí burúkú báyìí ló sọ apá di apá wèrè ẹ ti mọ iye ọdún tẹ̀ ti jẹ báyìí ẹ ti mọ iye ọdún tẹ̀ jẹ so kò sí nǹkan tó kàn mí ẹ wọlé báyìí kẹ máa mi kó ń bọ̀tà tẹ ẹ bá fẹ́ kí wèrè pẹ̀lú tí ń wò báyìí torí I'm not here for the joking mi wá ibi wá ṣeré rárá I'm not joking today mi bẹ́ẹ̀ ń ṣeré o ẹ fẹ́ kí n máa pààrà ń bí àbí ok ó tẹ̀ ti da ó ti da sọ wa ń bá kí àdìrín tẹ́lẹ̀ àdúgbò lọ sá sí gangan ṣé bàgẹ́àdì lọ sá sí gangan ló túbọ̀ sí pé ẹ̀ ń ṣe fíìmù ni àbí ok ó ti lọ gbẹ̀yìn ọwọ́ aháìdì sí nìkan ó lè fún màdà mi jáde àbí. kò mọ ìgbà tí mo jáde ni mo sáré lọ sẹ́yìn náà ni. ọ sáré lọ sẹ́yìn náà bẹ́ẹ̀ni. so omi ò wá pariwo tó wípé mo ti débi ikú ò bá pa ẹ̀ straight ni o straight ló bá kú straight kí ló dé tẹ máa fi owó onílé ẹ máa fi ní onílé lára kí ló ṣẹlẹ̀ sáàmù yìí rí gbàgbà kọ bí yìí àbá fámìlì ni owó mi dà owó lé mi. Bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa san níyẹ̀ o. mo ń try láti ṣe one or two things tí bá máa fi rí ẹ má worry. one or two things tó rí ṣe láti last week ọ̀rọ̀ yìí lásán last week o tí mo wá bí o tẹ́lẹ̀ ìkúnlẹ̀ tó ń bẹ̀rù àmì one or two things ó rí ṣe one or two things ó rí ṣe láti jọjọ mo tún débí o tún sọ fún mi pé òun ṣe one or two things àmì sórí ẹ̀ pé sórí ẹ̀ pé sá. ẹ sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ fún wa ní ọ̀sẹ̀ kan a máa san. ṣé èmi ni máa fún yín bẹ́ẹ̀ni sà. àbórí yín àbẹ́lẹ̀dà yín èmi á fún yín lọ́sẹ̀ kan ok ọ̀sẹ̀ kan yẹn kó tó pé ẹ lè lọ plan bẹ́ẹ̀ ṣe máa pa mí táàfin ní owó gbà mọ́ àbí òun lè fẹ́ plan fún kébì tó fún yín lọ́sẹ̀ kejì àbí torí pé lè bàbá yín níbí tẹ́ ẹ fẹ́ máa gbé bíbá ẹ̀yin náà fẹ́ mú department kan ṣé wọ́n bá mi parí ilé yìí ṣé bẹ́ẹ̀ bá kàwé kó gbọ́dọ̀ wá sí ọwọ́ kan tó máa fi support iṣẹ́ tó ìwé tó kà òun ló tàn yìí àmọ́ iṣẹ́ oṣù olórí burúkú tó ń ṣe ń gbà yẹn tó fi wá rówó gbà mí ó lè jẹ́ pé 200,000 náà fún ẹ lóṣù ọlọ́gbà lè 3 something owó lè lórí sọmọ yìí tàbí ti kàwé ẹ̀mọ̀kan lẹ́kọ̀ọ́ ní kó kùkà kòkòkà kí ló ṣe yìí ẹ̀mí ògbówó tèmi kò kàn mí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti di next week ẹ máa gbowó yín. èmi ni next week ta ló dájọ́ yẹn fún wọ́n bí ìwọ ọmọbìnrin sára mi yẹ o ò ní ṣe àgbákò bó ṣe gbà yìí láàárín ọjọ́ tìyín náà ẹni tó bá ń dán fún lẹ́mọ̀ wá kiri ẹni wọ́n tẹ́jọ bẹ̀rẹ̀ láti grassroots lọ sókè torí pọ́kàwé òun ni òun wọlé sọmọ yìí ṣé kò yẹ kó wọ́n béèrè lọ́wọ́ ẹlẹ́dàá pé ọkọ tí mo fẹ́ fẹ́ o sẹ́lẹ̀dá mi irọ́ ọmọ ọkọ tí mo fẹ́ fẹ́ ọkọ ló ti sìyàn yìí tí o ti sọ ọkọ yẹn báyìí ìwọ ló kúnlẹ̀ sí bíbà kò rówó lé san gbogbo ẹ ti dàrú gbogbo wọn ti sáàkì ẹ̀ dàrú ṣé ìyẹn lọ́ba máa ń jókòó sí nẹ́tíwọ̀kì tọ́jú àyẹ̀ kì í tèmi lọ́dá fún torí ọmọ yẹn mo fi wò torí tiẹ̀ ni mo fẹ́ wò mí lára dájọ́ tó bá lè sọ basic ni ewu tó bá ti sọ báyìí basic abẹ́gẹ́ ni mi kò tún sí ọjọ́ mi tí mo lè padà wá gbọ́ lẹ́yìn kí n débí níjọ́ tẹ bá dá ilẹ̀ gbogbo mi simple. Next week sir. Next week ni. Títí di weekend. Fún mi ní ọjọ́ nínú next week wọ́n ọmọbìnrin. Ok títí di Saturday. Saturday next week Saturday kò sí wàhálà kò sí problem gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́wọ́n ọba ní Saturday yẹn báyìí ilẹ̀ mọ́ báyìí èmi lè máa kọ́ rí gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́wọ́n ọba
ṣé ẹlẹ́yìí àwèrè ni ilé dùn gbé àbí owó ilé òṣèṣàn kò sí problem kò sí wàhálà ọ̀dà bọ̀ ọ̀dà bọ̀ ṣe sọ ẹfẹ́ tì mí bọ̀ ta ni àbí mi lè rìn káàkiri kí n gbogbo páìpù tẹ́ fọ́ àti gbogbo ibi tẹ́ ti fomi bá gbogbo kọ́mpáǹdì jẹ ẹ̀yin olórí burúkú yìí. ìrètí mi yóò pín. gbogbo tẹlifíṣkópù kìíní ta lẹ̀ gbogbo ẹ̀rọ sí wọn kọ́ bá fẹ́ gbalẹ́ báyìí náà máa rẹ̀ fọ́tún tó bá ti kọ́ wọlé tó báyìí wọ́n máa dán ọkọ mọ́lé lọ́wọ́ ni. gbogbo bá kí adìyẹ máa rìn káàkiri tẹ́lẹ̀ yìí olórí burúkú. oríjà fún ìyá ọjà kìíní lè ra orí náà ló dá fún balùfọ̀ tó wà lẹ́lẹ́rù o a ní bí ó bá sí orí o Ṣàngó ìbá. àti lóúnjẹ mi gàrí ta ní a máa mú náà ni báwo lè ṣe ń ṣe báyìí mo ti pé àbúrò mọ́mì mi pé kán bá wa wá change dé bó tiẹ̀ jẹ́ foodstuff díẹ̀ à lè fi rà ká tiẹ̀ fi gbéra fúngbà díẹ̀. ìwọ náà wò ṣé ojoojúmọ́ gàrí la fẹ́ máa fi ọjọ́ ayé wa mu gàrí láàárọ̀ gàrí lọ́sàn-án gàrí lálẹ́ ó ti ń sún mi orúkọ òrò mi mọ́ èmi tó ń pè ní tèmi tọ́pẹ́ èwo ni tọ́pẹ́ ń bẹ̀ ń sìn tèmi ò tọ́pẹ́ kò tọ́pẹ́ ó ní pé àǹtí ẹnìkan fẹ́ sẹ́ǹdì owó ṣé ojoojúmọ́ ni a máa fi tọrọ owó tí àǹtí ò bá sí nílùú yìí àbí tí ò bá láǹtí ṣé àní jẹun ni. I can't even perform any responsibilities at all. Mo dẹ̀ pera mi lọ́kùnrin èmi tó jẹ́ pé oúnjẹ àárọ̀ à ń ronú sí àwa di ẹni tó ń mu gàrí lọ́sàn-án gangan ó ti sú èmi o tí ó bá sú ẹ ó ti sú mi. sọ̀rọ̀ mo fẹ́ kọ ya aláìmọ̀re o àwọn kan wà tó pé gàrí yẹn gangan ò yọ o já dúpẹ́ títí wa ní a tún wá dúpẹ́ pé àríyàn kan pé tábà ráwọn gan pé ń kọ́ tó kó ṣe pé a máa live by forever ó kàn wáyé bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ọlọ́run máa fi ń dán ìgbàgbọ́ yàn wò bó ṣe ní sùúrù tó ni ọlọ́run fẹ́ dán wa wò ni omi ò dẹ̀ wá fẹ́ ká wá rọra wa pín já gbà nǹkan tó lọ́run gbé wá fún ọlọ́run má yẹ kó jù báyìí lọ. Hope you say hope okay mo ti gbà kámú ṣebí gbàgbọ́ ni mo ti gbà kámú. ìwọ ọkùnrin ló yẹ kó máa bẹ̀ mí kò ń ṣe pé mi ló yẹ kí n máa wá àti fún ẹ èmi ló yẹ kí n máa ṣe báà kó máa wá fún mi ní sùúrù ṣé bí ọkùnrin kó lè jọra wọn. orí mi ìṣẹ̀dá mi ẹlẹ́dà mi ṣàánú mi orí mi ìṣẹ̀dá mi ẹlẹ́dà mi gbà fún mi. ẹ káàsán ma. kí lẹ fẹ́? mo fẹ́ ra indomie àtẹ̀yìn. ok indomie mélòó? 3 irú ètè máa ń tà fún wa yẹn náà. kí ni kí n fi sí? 3 méjì. ẹ kó sì wá bí owó mi dà ẹ dẹ̀ ń lọ ṣé má rájẹ ní sanwó ni. ṣe mọ̀ pé mo jẹ yín lówó kan tẹ́lẹ̀ so ẹ jọ̀ọ́ mà ẹ bá mi calculate. sórí yín ò dàrú ṣá ṣé ẹ sick ẹ mọ bí owó tẹ jẹ mí tẹ́lẹ̀ torí mo kàn ń wò yín ní òsàn kankan mo rò pé wọ́n rajà láwọn kùtùkùtù kẹ́ fún mi lówó mi ẹ wọ́n sọ pé kí n máa ṣí mọ́ tilẹ̀ ẹ má jẹ́ ń gba yín lójú òbí mi ṣe ń bí mi ọlọ́run mo lè dìgbájú rù yín ẹ jọ̀ọ́ torí ọlọ́run o ṣé mi ni mo kó bá yín èmi ni mo bá yé yín jẹ́ ni tí ọkọ yín ò bá níṣẹ́ lọ́wọ́ ṣé yín ò lè lọ wá ṣẹ̀ṣẹ̀ ni àbóbìnrin ò kì í ṣiṣẹ́ ni ẹ ń ṣínú ni ẹ gbọ́ ẹ rí ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ṣe rí yìí ẹ wá ṣe dé tàwọn ọ̀fun yín ṣẹ́ ṣé mo yí kẹ́ jẹ́ mi ẹ fẹ́ gbapá lórí mi dàbí mo ṣe dà lẹ́fẹ́ sọ èmi dà ó dà ẹ ní lẹ́nu
mo lè fọ yín létí tẹ́ bá gbọ́jà mi fún mi. Ẹ fún mi lọ́jà jàre ẹ ń ṣe èrè ni. Ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ má sí ìgbà yìí ẹ jẹ́ kí n sọ fún yín. Mo fún yín lọ́jọ́ méjì péré. Tí ẹ bá kó owó tẹ́ jẹ mí wá. Wà láìkàlà gbogbo ilé yín ẹ máa fi yín ṣẹ̀sìn máa fi yín ṣẹlẹ́yà ni. Ẹ tún gbé nose ring sí mú. Ẹ ti ń ṣe èrè. Ẹ jẹ́ kúkú lọ máa ṣe wúkọ̀pù kẹ́ lè máa fi jẹun. Kí ló dé ẹ fẹ́ sọ dàbí mo ṣe dà lẹ́fẹ́ sèmi dà ẹ fẹ́ gba gbogbo gbá lórí mi kò lè jọ́ ẹ ní mind láti tún ara ọjà àwìn again lọ́wọ́ mi pẹ̀lú àdúgbò owó tẹ jẹ mí yẹn ẹ kó sì lọ ẹ kó sì dànù kí wọ́n á fún kí n ṣe mọ́ tilẹ̀ ẹ ń ṣe èrè. báyé bá ń jáyé béèyàn bá jẹyàn ilẹ̀ oṣù tilẹ̀ ń mọ́. kí máa fàmù iṣẹ́ wọ́ nílé ayé yín tó bá tún wá bí máa bá tí ń jẹ́ ni. ọba mi yẹ kí má mọ kóró kí má jẹ kóró kémi má má sáré kó tó. Sista Bọ́lá ṣẹ́ṣọ iná ilẹ̀ tí wọ́n á fọ̀ látẹ̀ẹ̀kan ni kí ló dé kí ló ṣẹlẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ tí ìfọ̀tán yìí tó kù wọn abẹ́pẹ́ kú fọ gbogbo ẹ̀ náà kò sí ìtò mọ́ ń bẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín báyìí. Mọ́mì dára aṣọ tẹ́ kó fún mi pọ̀ mo ti fa àwọn kan sẹ́yìnkùnlé. aṣọ mélòó ni mo kó fún yín tó pọ̀ ẹ̀ẹ́dẹ̀ wáṣẹ́ mi ṣe tíṣe eléyìí ò bá gbé yín ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi sa kó gbẹ kẹ̀dẹ̀ lọ bá mi pick àwọn tó kùnà kẹ bá mi fọ because iṣẹ́ tẹ̀ ń ṣe tí ò gbẹ̀yìn I don't even understand ẹrú tó ní mi understand gbogbo aṣọ tẹ̀ bá mi fọ kò mọ irú eléyìí tí mo wọ̀ báyìí náà ní ìsìn kò ṣeé wọ̀ lọ patí mọ́ akọ̀fin yílẹ̀ káàkiri àdúgbò ni àfọ yàmàyàmà lẹ́tì fọ́ ẹ wo ẹjọ́ torí Ọlọ́run eléyìí tẹ́ fẹ́ fọ ẹ make sure pé ó mọ́ tónítóní kẹ̀dẹ̀ bá mi sa kó gbẹ ṣe ti gbọ́ mi ó dàbọ̀. Mọ́mì dára. báyé bá ń jáyé béèyàn bá ń jẹyọ bílẹ̀ ń ṣú tilẹ̀ ń mọ́. Elédùmarè ọba mi yẹ kí má mọ kóró kí má jẹ kóró kémi má má sáré kó tó wọnú kòtò ọba òkè mò ń bẹ̀ ọ́ yẹ. orí mi ìṣẹ̀dá mi ẹlẹ́dàá mi ṣàánú mi orí mi ìṣẹ̀dá mi ẹlẹ́dàá mi gbà fún mi. báwo ló ṣe ń ṣe báyìí náà a ti sọ kínní ìlọ́sàn tẹ́lẹ̀. ok ìgbà tí wọn ọkùnrin bá ń ṣe báyìí kí ló fẹ́ kémi obìnrin máa ṣe. kí ló ṣe mí kí ló ṣe ní ayé mi jọ ṣé ogun ìdílé ni ká pe léyìí ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù. torí gbogbo nǹkan tó lè ṣe yóò ní gbà pé bó ló fi gbàgbọ́ ẹ̀ sí. ó sọ̀rọ̀ gbàgbọ́ olówó kí ni mo ṣe fún ẹ jọ kí ni mo ṣe kí lè tẹ̀lé gọ̀gọ̀ wọ́n bá wulẹ̀ kó wulẹ̀ parí. a máa sọ bẹ́ẹ̀ yẹn náà wọ́n ló dé má sọ̀rọ̀ òdì sọ́lọ́run torí pé Ọlọ́run kò dún ẹ̀wò pẹ̀lú nǹkan kékeré ṣé o pé gbogbo nǹkan tó ń ṣe kò ń ṣe ọ̀rẹ́ ara o. ìgbà wo ni mo ní kú. Ọlọ́run ò ní jẹ́ kó kú ẹlẹ́dàá mi ò ní jẹ́ gbogbo ò ní ṣe é. jọ tó bá jẹ́ alọ́mọ náà ni wọn ò bínú o èyí ọmọ ò fún ni this is 10 years 10 good years of marriage. àgbọ̀pá èyí owó tó tún fún mi ó tún gbà táyé bó ṣe. mo mọ̀ pé a torí ìkànṣe kan lọ́lọ́run ọba ni Ọlọ́run yóò sì fún wa lọ́mọ ó ní rízì nǹkan tó dẹ̀ fi dán wa wò iná ó ní rízì nù adúpẹ́ tẹ̀mí ò sí òkú mi òkú kankan ò ṣe wá o
ok gbogbo nǹkan tó wá ń ṣe yín sí tó ń sunkún tó ń darẹ̀ ẹ̀ láàmú at the end of the day tó bá di pé owó dé lọ́la ìjọ tí ọlọ́run tó bá dá ìsàn sí rẹ̀ lára ń sìn tó bá dé àlàáfíà ló fẹ́ fi lo owó tó fẹ́ fi gbádùn owó àbẹ̀wò pọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn yẹn tó bá ti ní ìṣòro kékeré wọ́n máa ti gbé sọ́kàn jù tówó náà bá wá dé wọ́n á bẹ̀rẹ̀ sí máa sí kí wọ́n á máa gbé wọn kiri èmi ò dẹ̀ fẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ mo ṣe wò pé ókè o èmi bí obìnrin kí n dẹ̀ wá ń bẹ̀ fún ẹ kí ló fẹ́ kí n ṣe èmi ló yẹ kí n máa sunkún kí n máa yíra mọ́lẹ̀ èmi lóbìnrin pé ókè o tún wọ̀ kan tó sọ ń fi pé iye ìyá àti ìbímọ ṣé dùnú mi ókè tó ń dúró náà kan ó máa dà ọlọ́run máa dá wa lóhùn ó ti ṣe tàwọn ara tó wà wájú bẹ́ẹ̀ náà ló máa ṣe títí wa náà má kì í mọ́ jọ tó bá ṣe ń kè mí náà máa ṣe tó máa dà lágbára ọlọ́run máa dá wa lóhùn láìpẹ́ láì jìnnà kó bá. Ẹ káàsán ma. Ẹ káàsán. Yes ma. Kí ló ṣẹlẹ̀? Kí la tún rí gbọ́? Mo fẹ́ ra rice. Ok. Àti kí ni? Macaroni tó wà bẹ́yẹn. Ńlá. Bẹ́ẹ̀ ni ẹ bá mi mú ẹyọ kan ma. Ok. Ráìsì ìdíríkà mélòó? Bóyá méjì ma. Ẹyọ kan. Ẹni sùúrù ṣé macaroni tẹ́fẹ́ ni? Kí lẹ gùnkè wá ṣe mí sí? Mo kàn ń wo bóyá mo lè rí nǹkan míì. Ìwọ Ọlọ́run máa ṣàánú mi o. Ọlọ́run má jẹ́ kéèyàn ṣi kọ́sítọ́mà ní láyé mi. Ẹni ẹ fẹ́ ra macaroni. Ó jọ bí tójú tí ìyẹn báyìí òun làpárò tèmi fi ríran o. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ lọ tẹ́mi orí nǹkan tẹ́ ṣe bí máńgí mi wà máńgí kan àrùbà. Kódà ó ti jáde ààbọ̀. Bíbo nìyí tó kù wá. Kíní ni kò yé mi, mo fẹ́ wo nǹkan tó jẹ́ pé bóyá a lè fi ṣe. Ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ẹ máa bọ̀, ṣé kí n pariwo? Ṣé kí n pariwo kí gbogbo èrò gbọ́? Ẹ ó yẹ súnmọ́ mi. Bẹ́ẹ̀ bá tún fẹ́ kí n pariwo ẹ súnmọ́ mi, ẹ súnmọ́ mi. Ẹ súnmọ́ mi. Ẹ máa bọ̀. Ẹ bọ́lẹ̀, ẹ jókòó, ẹ bọ́lẹ̀ rẹ̀. Ẹ bọ́ sílẹ̀ ńlẹ̀, kí ẹ ṣe bí ọ̀dẹ̀, máa pariwo gbogbo ẹ̀ máa wá sí. Ẹ jókòó. Máa pariwo gbogbo àdúgbò máa gbọ́. Jókòó, tó bá dìde, ẹ̀sìn máa fi ẹ́ ṣe lẹ́nu.
ẹ̀yin olè játijàti bẹ́ẹ̀ ṣe máa ń ṣorí burú torí tó bá dìde olóṣì bó ṣe ń lọ yẹn kó yá máa tètè máa sọ fún wọn lọ lọ́nà pé ó jalè ní o ó jí magí olè ará àdúgbò wá wò ó kò ní iṣẹ́ lápá olè ló ń jà kiri o ají magí olè ó lóun fẹ́ ra màkàrí kò mówó dání kò mú kọ̀ọ̀kan dání olè wọ́n tí bá tún rí ẹsẹ̀ níwájú ṣọ́ọ̀bù yìí olè ó ní ìwọlé kí lọ mú màkàrí níwà àṣé tí mo ṣe ibi tó fẹ́ ṣe wọn láìta lọ́jọ́ tí bá tún rí ẹsẹ̀ níwájú ṣọ́ọ̀bù mi tí bá rí ẹsẹ̀ wájú máa ń jẹ́ sí òwò ni kékeré lélẹ́yìn tí mo ṣe fún ẹ o olè ọ̀fọ̀ ó máa ṣe kiri àdúgbò nìyẹn ọdún yẹn gbà mí ni ìyá kàbírà ọ̀rọ̀ ó lọ ní ọlọ́jú májú ní olè. Bola, look at what you have done to yourself. Should I call this embarrassment or what? Bola, o ní àyà, ẹ̀rù bẹ́ẹ̀ o jí magí. Jọ sọ fún mi. Ṣó mọ̀ pé torí pé ó jẹ́ àdúgbò wọ́n tẹ̀ mú ẹ ni wọ́n ṣe foríjì ẹ̀ wọ́n fi ẹ́ lẹ̀. Now tell me, tó bá jẹ́ ìta ni, Bola, wọ́n ti máa pa ẹ́. They will kill you. Olè, my wife. Ọkàn mú magí ni. Gbọ́kàn tó ń sọ. Are you in your right senses? O mú magí, o jí magí. Kí ni ìyàtọ̀ láàrin pé o mú magí àti o jí magí? O lè lọ pè ń bẹ̀, o lè thief. Yes. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo wò pé ọ̀dọ̀ wọn la ti ń ra nǹkan tí mo ṣe mú ni àti pé látijọ́ ìyá kan ń jẹun kò sí magí ń bẹ̀ ni mo ṣe rò pé kí n mú yẹn ká lè fi ṣe rẹ́ẹ̀sì àti ẹ̀fún wa ń tẹ́sítì díẹ̀. Gbọ́kàn tó ń sọ nítorí tèmi jọ tó bá jẹ́ ọlọ́pàá mú ẹ wàá sọ fún wọn pé ọkú ẹ o ló ní pé kò jalè. Am I right? Ẹ gbà mí o. Kò lè jẹ́ nǹkan tó yàtọ̀ ní ọkọ mi. Do you know what surprises me the most? You are the one always preaching. Fọkànbalẹ̀. Ní sùúrù, everything máa dá. Ráìsì mo ní pé kó lọ ra o. Mi ò ní pé kó jí magí. See, let me tell you, you are a disappointment. You are a slap on my face. Jọ, tó bá jẹ́ wọ́n ti ṣe ẹ́ léṣe, wọ́n ti pa ẹ́. Ìyàwó ẹ̀ jí magí ni o. Ọkọ ẹ̀ nìyẹn o. Ṣé ẹ rántí ọmọ tó jí magí ń jọ yẹn? Now, mo ò tiẹ̀ lè rìn ládùúgbò because of what you've done to yourself. Má bínú ọkọ mi. Torí tiẹ̀ náà ni jọ̀ọ́ má bínú. I'm sorry. See. Kò ṣe pé ìdúdú mi. I should blame myself for not being man enough. But kò ṣe jọ mi. Ìyà yìí ti pọ̀ jù. See, kò sí nǹkan tó lè mú ẹ̀dá láyé yìí tó máa fi rí pé olè ló kàn. Sùúrù ni ọba gbogbo nǹkan. Just kò wù mí kí n pariwo mú ẹ, but I just have to. Tó bá lọ pẹ́ nǹkan, jọ olè ò dá o. No matter what you are going through in life, stealing ayé bá ń jayé béèyàn bá ń jẹyàn bílẹ̀ ń ṣú tílẹ̀ ń mọ́. Jọ kó fọlọ́run bá bẹ̀ má ṣe rú ẹ̀ mọ́. Elédùmarè ọba mi yé kí má mọ kóró kí má jẹ kóró kémi má má sáré kòtò wọnú kòtò ọba òkè mò ń bẹ̀ ọ́ yé. Orí mi
ìṣẹ̀dá mi ẹlẹ́dàá mi ṣàánú mi orí mi ìṣẹ̀dá mi ẹlẹ́dàá mi. ọmọ mi àti ìbùnmi lómi bí òkè mú. Mama, ẹ káàsán ma. Ẹyọ kan mo ta kú. Ẹyọ kan tó kù náà nìyí. ọmọ mi. Màmá. Kí lorúkọ tí bàbá rẹ sọ? Orúkọ mi ni Bọ́lá. Orúkọ tí ìyá rẹ àti bàbá rẹ sọ gangan kọ́. Ayé là ń Bọ́lá ni. Ayé là ń Bọ́lá. Wọ́n ò fún ọ ní kankan sí. ọmọ mi súnmọ́ mi ń bì. ọmọ mi súnmọ́ mi ń bì. ọmọ mi ọ̀rọ̀ tọrọ ṣàṣà nísinsìnyí ọ̀rọ̀ lọ sí ìlú òdìkejì lọ́dún àwọn ifá. tó bá ti débẹ̀ mú fún ọ ti yẹ máa lọ. orí mi ìṣẹ̀dá mi ẹlẹ́dàá mi ṣàánú mi. Kí ni mí ní rọ́bìṣì náà? Ó dẹ̀ sáré wọlé ṣó fẹ́ pa mí ni. Má fún mi ní high blood pressure mọ́ tó wà lára tèmi, kí ló ṣẹlẹ̀? Má bínú, kúlé. Níbi tí mo ti ń ta pure water ní kúmà kan bá pè mí pé àwọn fẹ́ ra pure water. Mo dẹ̀ débẹ̀ ń bá yọ pure water fún wọn. Wọ́n ṣe fẹ́ gba pure water bá di ọwọ́ mi mú. Wọ́n ṣe di ọwọ́ mi wọ́n kọ́kọ́ wòkè. Ṣùgbọ́n tó ṣàyàṣá wọ́n wá yọ kinní yìí jáde fún mi pé kí n mú lọlé. Pé tí n bá délé o kí n fún ọkọ mi wípé ká wá babaláwo tó máa túmọ̀ kinní yìí fún wa. Ṣé o gbọ́ nǹkan tó sọ? Woman kan ò kiri pure water ó fún ẹ ní. Ó rí pé pàǹtì ló lọ́gbélé ẹ lọ́wọ́ ni. O fẹ́ ní jẹ́ kọ́ ló tèkó fún ẹ ni. Ọmọ àgbẹ̀ now, this is just stick. Èmi kò rò pé pàǹtí mi bá tiẹ̀ sọnù ṣùgbọ́n bó ṣe fún mi tán ló bá disappear. Ní ló jẹ́ kí n wò pé ajẹ́pọ̀ jẹ́ nǹkan tó wà important ni ẹ̀ tán fi disappear. Torí pé ṣó wa okay. Bọ́lá tell me, so nítorí pé mo ti allow ẹ kó máa ta pure water, you are feeding the family, o ti believe pé o kàn lè mú anything wọnú ilé yìí. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n disappear láì ṣe mẹ́lìn lọ́sàn-án gangan. Look, just calm. I don't like anything diabolical. Má tiẹ̀ mú wọnú ilé mi o, kò mọ bí tó ṣe máa ṣe o. Ó mọ̀ pé mi gan-an ṣe onírìnkùnrin mi wá nǹkan tí yóò sọnù débi wọ́n á gbégbékúgbé lé mi lọ́bọ̀ nígbà tó di pé ó ń disappear. Mo sọ, ó dẹ̀ mo kọ̀ ń parẹ́, kí ló ń ṣe náà? Kí tó dijú mi, tí mo ṣe dijú mi sìn, kí tó là, kò wá ibì kan kò lọ gbé sí, kò get out jọ, kò kí ni ẹ máa rìn kúrò òṣì. Kò ń ṣẹ́jú ẹ̀ tó bá jẹ́ mo ṣì lówó sí mo níṣẹ́ lọ́wọ́ ṣé wàá máa ta pure water rubbish ó disappear. Wo má fi sẹ́ni yẹn nílé yìí tó bá lọ wò tí bá rí nílé yóò lè gbẹ̀mí àti ẹ rubbish. Bọ́lá ebi ń pa mí o. Àlùkò tí ń dèrè pàdé ọlọ́sà mo retí mi wá o. Orí kan bá sunwọ̀n àrùngbà orí onílẹ̀-èdè fi làbújá o.
Kókó báyìí láàrin fa àdí tí o. Kókó báyìí láàrin fa àdí tí o. Kókó báyìí láàrin fa àdí tí o. Kókó báyìí láàrin fa àdí tí o. Kí ló ṣẹlẹ̀? Jókòó dáadáa, kí ló ṣẹlẹ̀? Àròkọ tí mo mú wá lórí lọ́jọ́ yìí. Ọlọ́lárí wọ́n sùn, wọ́n sọ pé kòkòkò báyìí láàrin fa àdí tí o. Títí àròkọ táwọn fún mi, táwọn ní ká lọ wá babaláwo kó túmọ̀. Ó yá gbọ́dọ̀ wá babaláwo pé kọ́rọ̀ wa lè níyànjú. Ṣé o bí nǹkan tó sọ yìí? Ó wọ̀n mí. Nǹkan tó ṣẹlẹ̀ sí pé a máa ní láti sùn. Tó bá ti di àárọ̀ ọ̀la, má worry, everything will be fine. A máa sọ̀tẹ̀. Já sùn, má worry, pẹ̀lẹ́. Orí mi, ìṣẹ̀dá mi, ẹlẹ́dàá mi, gbà fún mi. Orí mi má burú o, ẹ̀dá mi má gbà bọ̀dẹ̀, orí gbé mi débi rẹ̀. Ọ̀dàlá lè máa dá gígé. Ẹsẹ̀ wo bí rẹ̀ sí mi gbà. Ọ̀làlá lè máa dá gíla. Àmọ́ bí òṣèré lúpẹ̀ lápẹ̀nà, Òṣùgbó kan ò lè dágbó ṣe. Ọmọ mi. Bàbá. Ìyá rẹ̀ ńkọ́? Màámi, wọ́n wà. Àbíamọ. Wọ́n ní bá àrígún àgbọ́dọ̀ ṣẹbọ, bá àràkàlà àgbọ́dọ̀ ṣòro, bá àrítàgìrì àwọn òwú ló tùfẹ́ o. Omi bàbá rí ìyá rẹ̀, ọ̀rọ̀ yóò ṣe yanjú o. Ṣé màámi ló ń ṣe mí ni? Ìgbà wo mo sọ bẹ́ẹ̀? Mo bí ọ́ ni, mo ń béèrè ìyá rẹ̀ lọ́wọ́ rẹ̀, ó ní pé ìyá rẹ̀ ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ rẹ̀. Ìgbà wo mo sọ bẹ́ẹ̀? Mo ní ká rí ìyá rẹ̀ ká lè yanjú ọ̀rọ̀ yìí ló bá tán. Nǹkan tí wọ́n ń try láti sọ fún wa ni pé tá a bá ti rí mọ́mì, a máa rí solution sí nǹkan tó ń ṣe wá. Wọ́n ní pé màámi ló ń ṣe wá, wọ́n ń béèrè mọ́mì lọ́wọ́ wa ni. But nǹkan tí bàbá ń try láti sọ nìyẹn. Àìjẹ́ bẹ́ẹ̀ kí náà nídìí mọ́mì fún pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe wá. Jágbọ́n nǹkan tó fẹ́ bá wa sọ. Kò sí mi ò bá ń ṣàjẹwọ̀n ò ní sọ pé mọ́mì náà ṣe bẹ́ẹ̀ ló ń sọ ọ́n sìn, kò sí wàhálà ẹ má wọrí o, ṣèbí màámi ló ṣe mí, màá wá wọn fún. Ọmọbìnrin ẹ gbà mí o, irú àwọn ọmọ wo là ń bí sìn náà? Ó ti lọ, ó ti bínú lọ. Kí ló ń ṣe tó ń bínú? Ẹ jọ̀ọ́ ẹ gbà mí, kí ni ká máa ṣe sí báyìí, kí la máa ṣe sí? Kò sì ṣíṣe kò sáìṣe o. Bá a bá já bẹ̀bẹ̀ sókè ní gbàgbà, ibi pẹlẹbẹ ni ó mọ̀ ń lélẹ̀. Bá a bá rí ìyá rẹ̀, ẹ lè lówó. Bàbá ẹ jọ̀ọ́ ṣàánú mi, ṣé dandan ni ká rí ìyá ẹ jọ̀ọ́? Bàbá ẹ jọ̀ọ́. Arákùnrin, dandan ni kẹ́ ẹ rí ìyá ẹ o. Orí mi ìwọ ni o, orí mi ìwọ ni o, àtètè gbèrúkú fòṣà. Ọ̀ṣà tí ń bẹ níbi ọ̀rẹ́ sí. Ẹ máa wọ̀nà ẹ̀ ní jọ́nà, ẹ tó koròkò, ẹ ìbò koròkò tó sọ wá rí ìwọ ọkọ yìí. Àánú rẹ̀ mọ̀ sí ní o. Ọmọ wo pépà lẹ́ báyìí, ọmọ pè lówó. Wọ́n jẹun ọ̀tá rẹ̀. Àti lówó rẹ̀ nira, ojú ajé pọ́n. Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Àmọ́ ohun tó bá yẹ, ó yẹ kí èèyàn ṣe ni. Ohun tó bá tàn là ṣe, ọ̀nà tá a bá mọ̀ là tọ̀. Bàbá rí ìyá yín, ẹ lè là ń lọ. Àbò máa ṣáájì, àṣọba tí ń tọ̀nà yìí rìn. Kágbà fọlọ́run ní ìsinmi o, kágbà fọlọ́run ní ìsinmi. Ẹ̀wọ̀n ojú tí ń sunkún fàdé, orí ọ̀run padà sọ́lẹ̀ orí dẹ́dẹ́. Màámi.
ayé lábọ́lá ọmọ mi Àṣàbí látọdún yìí mo ló gbà lọ màámi ọkọ mi látọjọ́ yìí wọlé. mi ò wọlé o kò nídìí kí n wọlé màámi ṣé torí pé mo ní mo fẹ́ fọkọ ẹ dẹ̀ ní pé kí n má fọkọ ìyẹn lè ṣe bá yé mi àtọkọ mi jẹ́. agbọ́dọ̀ màámi afẹ́fẹ́ ti fẹ́ àti rí fún ẹ̀dì ẹ̀wọ́n lájẹ nìyí ibi tí mo lọ. ẹ̀yọ́ àdúgbò ó gbà mí o màámi ó gbà mí o ọ̀dẹ́ ni ìyá mi o màámi máa pariwo yín fún ayé wàá gbọ́ máa fi yín ṣe ẹ̀sín lóde kí ni mo ṣe fún yín èyí ṣe èmi àtọkọ mi màámi àtijọ́ ìmọ̀bí mo lọ sílé ọkọ mi ò rọ́mọ bí ìgbà tó tún yá iṣẹ́ tọkọ mi ṣe dá tí ẹ fi rí nǹkan jẹ iṣẹ́ bọ́ ọmọ lọ́wọ́ kò rí kankan ṣe mọ́ màámi kí ni mo ṣe fún yín ṣe rí mo wá kí yín nílọ ni o ṣe rí ọjọ́ mi tí bá máa padà wá ṣe rí gbogbo àwọn ará àdúgbò máa rìn kiri máa bọ́ra mi sí òò máa pariwo yín fún wọn pé ẹ̀yin lẹ ń ṣe mí ẹ̀yin là jẹ bẹ́ẹ̀ bá wá nǹkankan ṣe sọ̀rọ̀ èmi àtọkọ mi mo ti ń lọ màámi mo sọ fún yín tí bá máa padà wá síbí báyìí ẹ rí ìkírètì ọjọ́ tẹ́ ẹ bí mi lọ́mọ. ayélabọ́lá ẹ gbà mí ta ló ń ṣe mí ọlọ́ọ̀ mo lójú ẹ wá ta ni mo ṣe ta ló ń ṣe mí ọmọ tí mi rí láti bí ọdún mélòó ó tún wá jàjà wá báyìí ó pè mí lájẹ èmi àjẹ ó lẹ́mi ń ṣe ewé mi níbi òní mo ti fẹ́ rà jẹ ayélabọ́lá fi mí ṣẹ̀sìn ó fi mí ṣẹ̀sìn ládùúgbò. ìṣẹ̀dá mi ẹlẹ́dà mi gbà fún mi. Orí mi máa burú o ẹ̀dá mi máa gbà bọ̀dẹ̀ orí gbé mi débi ire ẹsẹ̀ wo bí rẹ̀ sí mi gbà ọ́ àgbè tẹ́ ń gbére pàdé olókun gbére wá. Ibo lo ti ń bọ̀? Bọ́lá sọ fún mi ibo lo ti ń bọ̀? Èmi àti ẹjọ́ jáde ó fi mí sílẹ̀ ó tiẹ̀ ní sùúrù kó explain gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Tell me ibo lo ti ń bọ̀? ọ̀dọ̀ mọ́mí of course. Mọ́mí mọ́mí wo? mọ́mí mi. Kí ló lọ ṣe ń bẹ̀? mo lọ jẹ́ kó mọ̀ pé afẹ́fẹ́ ti fẹ́ a dẹ̀ ti rí fúnra ẹ̀ díẹ̀ pé àjẹ́ ni wọ́n àwọn ló ṣe wá náà. Bọ́lá tún sọ rẹpítè kí ló sọ sí tún sọ. nǹkan tí bàbá sọ ni pé àjẹ́ ni wọ́n. Sórí pé orí ẹ ti dàrú o ò ní sẹ́ǹsì o bó ti ṣìyàwó fẹ́ ṣé ìyàwó lélẹ̀ àbí sowó ná a lọ wá solution jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó now o ti kó bá mi o lọ bá mọ́mì o pè wọ́n lájẹ̀ à ń wá solution à ń gbọ́rọ̀ ọmọ adìyẹ lọ́wọ́ kú ó ní pé àjẹ́ kóhun rí àkìtàn lọ jẹ Bọ́lá oríporí ẹ̀ ti dàrú ó fẹ́ bà ayé mi jẹ́ ayé mi ti bàjọ́ rẹ̀ di ọmọ ni o ò ní sùúrù kó explain kó ṣàlàyé ṣé wọ́n jẹ́ ẹgbẹ́ wa tó fi bínú tó fi dìde o ìtẹ̀ tí gbọ́ o ti lọ pe mọ́mì lájẹ̀ ó bà ayé mi jẹ́ ilé ayé ì tí sú ẹ inú ìṣẹ́ tá wà yìí kò tí sú ẹ you want to live in penury àbí wo jẹ́ kí n sọ fún ẹ ilé bàbá yẹn Awóyinfá àbí kí ni wọ́n ń pè èmi àti ẹ a gbọ́dọ̀ débẹ̀ if not ayé ẹ ti bàjẹ́ o rò pé ayé tèmi ló bàjẹ́ now see me mo ń wa mọ́tò mo ń jáde mo ń wa agbádá mo ń ṣe gbogbo ẹ̀ look at me now mo wá ń dẹni tó ń wọ to march sí àjọ máa lọ sọ́dọ̀ bàbá yẹn tí wọ́n bá bí ẹ̀dá kó má tẹ̀lé mi lọ wo bàbá yẹn ní pé a máa rí pépà a máa pè lówó pé gbogbo nǹkan tá a gbójúlé gbogbo lè òun sì fún wa lọ́dún kan sí wò táyé mi bá fi lè bàjẹ́ tí ayé mi bá fi lè bàjẹ́ bet it àjọ ń lọ ní ayé tí wọ́n gan máa bàjẹ́ ayé tí wọ́n gan wo tó bá súnmọ́ mi.
ìwọ ni o. Rubbish. Orí mi ìwọ ni o. Àtètè gbèrúkú fòòṣà. Òòṣà tí ń gbé níbi ọ̀rẹ́ ọ̀sìn láyé o. Orí já fún ìyá ọjọ́ kìíní lè rà. Orí náà ló dá fún balùfọ̀ tó wà lẹ́lẹ́rù o. Èmi àmọ̀ pé Ayélabọ́lá ọmọ ẹ̀yọ̀ kan ṣoṣo tí mo bí ọlọ́ ó pè mí ní àjẹ́ èmi àjẹ́ èmi àmọ̀ pé irú lọ́wọ́ tẹ́rí àfìgbà tó dókè mẹ́sì tó pélé gbọ́n èmi wọ́n lọ́wọ́ bá ọmọ ẹ̀yọ̀ kan ṣoṣo tí mo bí Ayélabọ́lá ó wá ń pè mí lájẹ́ èmi àjẹ́ ọmọ tí mi rí láti bí 20 ọdún tí mo wá ẹni tí mo wá jàjà rí ó wá ń pè mí lájẹ́ èmi àjẹ́ àmọ́ gbọ́ ó ní o má ṣe eléyìí tó ṣe yìí láti èdè lọ ò ní rí bá ti ṣe èmi ni mo sọ bẹ́ẹ̀ fún Ayélabọ́lá àdàbí tó bá yẹ pé ọmú gbáyà mi yìí kan lòmú lókun tó bá yẹ pé ọmú gbáyà mi yìí ló mú ó ní rí bá ti ṣe èmi ni mo sọ máa gidi òṣì tí bàbá ẹ ṣe tó fi kú lélẹ́yìn ìwọ náà tún ra wọlé látòní lọ ìdààmú máa débẹ̀ mo ṣe bọ́ nínú kan ló máa wọnú kan èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ó dojú sí mi bó ṣe máa rí nìyẹn èmi ni mo sọ bẹ́ẹ̀. Orí mi ìṣẹ̀dá mi. Kẹ́ ẹ lálàáfíà. Àṣẹ. Kẹ́ ẹ pẹ́ láyé. Àṣẹ o. Abiyamọ àfọ̀jà gbọ́rọ̀ pọ̀ mọ́. Ọjà tẹ́ ẹ fi ń pọ̀n wá ò ní já. Àṣẹ o. Àwa náà a sì ní yọbọ mọ́ yín lẹ́yìn. Ajá kan kì í jámọ́ lẹ́yìn ẹkùn. Nǹkan ò ní ṣe wá lẹ́yìn yín. Àṣẹ o. Ìyá wa wọ́n ní mo kò bára mo yà bára onítọ̀hún ríbi tí ó yà sí ni bí ó bá ríbi tí ó yà sí yóò mọ̀ fi gbogbo ara kó báwo lọ̀rọ̀ ọmọ ìṣe jẹ́ mí bẹ́yìn lẹ bí onílù ò ní fẹ́ kó tú ìyá wa kí ló ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ bàbá èmi ni mo kúkú bí ọ̀kan ṣoṣo tí mo sì ní náà nù ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ lọ́dún náà lọ́hùn bọ́mọ mi ṣe lọ́nu fún bí 20 ọdún mi ò fi ojú mi yìí mi fi kàn án ṣàdédé ló bá dé lọ́jọ́ náà lọ́hùn lọ́sàn-án kan òru kan inú mi bá dùn gẹ́gẹ́ bí abiyamọ títí ń wá ọmọ rẹ̀ tipẹ́ ọkọ mi o mọ wọlé bọ̀ ó ní kí mọ́ súnmọ́ ọ wọlé bọ̀ o ìyá àjẹ́ gbogbo ará àdúgbò bàbá irú lòun ò tẹ́rí àfìgbà tó dókè mẹ̀sí tán pélé gbọ́n lọ́jọ́ tá à ń wí yìí ó bàbá. Ẹ ní sunkún. Àṣẹ. Ẹrù tàbí amọ̀ kì í tú wọn ò ní gbé ká yín mọ́lẹ̀. Àṣẹ o. Ọmọ ìkéwé ni kí ni wọ́n mọ̀ àánú ọ̀la máa tán ọ sọ́nà àbọ̀rọ̀ mi ò yé ìwọ dàjẹ́ mọ́ bọ́ọ̀ bá rà jẹ́ ṣọ́ ọ dà mọ́ àbí ta ni wọ́n ń pè tí kì í jẹ́. Kò yé mi o. Mo bí ọ àmọ́ ìyá wa. Ó bàbá. Mo fẹ́ kẹ́ là hàn wá kedere bí bàtà ṣe ń ké nínú ẹ̀ṣà wa ló tún fẹ́ bí ò bá sí ìṣẹ́ kan ìdédéṣẹ́ mo fẹ́ kẹ́ la ọ̀rọ̀ ọ̀hún yé wa yékéyéké ká mọ̀ kulẹ̀kulẹ̀ bàbá rẹ̀ ńkọ́. tó Ifá ológun asọ̀rọ̀ dayọ̀
ẹlẹ́rìí ìpín ará àtàṣe ará abojúmọ́ ti mọ́ wálé ayé ń tìmìtìmì àgbà èdìdì tí ń derí elémèrè kó má bàa fọ́ kó má bàa bàjẹ́ ẹ dákun dábọ̀ kẹrọ wá o ó lè mi ọkọ̀ràn ìwọ ọkọ̀ràn tọkọ̀ràn bá di méjì ojú á máa pọ́n ṣaṣaṣa dífá fún táìlólú àbùfún kẹ́hìndé o ó lè mi ọkọ̀ràn ìwọ ọkọ̀ràn bọ́kọ̀ràn bá di méjì ojú á máa pọ́n ṣaṣaṣa bàtà ò ní fẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ láìwọ̀ ẹni ajá bá ròde lajá ń bá lọ dá fún èjì kókó níwòrì tí ń tẹjú má kápò ẹ̀gírí èjì kókó níwòrì aládé wọn tẹjú mọ́ mi owó mi rè èjì kókó níwòrì ẹ̀la lọ̀rọ̀ iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ̀tún ọlọ́kọ̀ràn ló sì àárín ọpọ́n ìta ọ̀run ire ibẹ̀ lórí ẹ̀la lọ̀rọ̀ ètí rí kedere lójú ẹja rí lómi bẹ̀m̀bẹ́ lójú alákan odò kí dúdú lọ kí mọ́lẹ̀ ò fara hàn ẹ̀là. ìyá. bàbá. kí lẹ ti gbó kọ ọmọ yìí. Ayélabọ́lá ni. Ayélabọ́lá. bẹ́ẹ̀ ni bàbá. ìkejì rẹ̀ ńkọ́. tòótọ́ ni bàbá ẹja náà ìbejì ni àmọ́ kété tá a bí báyìí ni kejì rẹ̀ padà. bàbá ṣé ẹ rí bí ìyá rẹ̀ ṣe ń forúkọ ọ̀tún kúnlẹ̀ tó ń fi tòsì dìde ẹsẹ̀kẹsẹ̀ báyìí ni kejì rẹ̀ padà kò dúró gbókọ̀. ọ̀kàrí níyáyá sì ṣe o. àṣẹ bàbá. àbújá kan ò sì sí lọ́rùn ọ̀pẹ. ifá ní òun wò bí mò ń wò ẹ́ gbangba ńlá jọ ń wòra wa dífá fún oníwò máa tẹ̀ lọ́jọ́ tí wọ́n jí tí wọ́n ń wo kí wọ́n láwo Ọ̀rúnmìlà ní ó tó gẹ́gẹ́ kó o wá wò mí ìwòrì méjì ìwọ ló wo ni tá a fi dá lájẹ́. ìyá ṣe é fẹ́ gbọ́. wọ́n gbọ́ ẹ ṣàṣàánú mi ẹ ṣàánú mi o kó dìde o. ọ̀kànràn kan lè yí ọ̀kànràn kan lọ̀hún bọ́kànràn bá di méjì ńkọ́ wọ́n á dò títọ́ ìkejì ọmọ yìí ti lọ òun nìkan ló dẹ̀kù ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà tára ọmọ yìí ò fi yá ẹ gbọ́dọ̀ gbé ọmọ yìí lọ sí ọjà tí ẹ máa ra ìlú torí lẹ́sẹ̀ Ifá tó jáde yìí tábá ní ká wò lọ wò bọ̀ ẹni tó ń ṣe àyàn ó wà nídìílé wọn. àyàn ni bàbá rẹ. bàbá kí lẹ ti wí ẹni ká gbé ọmọ yìí lọ sọ́jà ká lùlù fún. bẹ́ẹ̀ ni fáwì. lára rẹ̀ ó tó yá. bẹ́ẹ̀ ni fáwì. bàbá ẹ padà òdì àdáni èmi Àyànkúnlé kí ni owó mọ́ lù láàrin jà adúrú mi àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn mi gbọ̀ngbọ̀dọ̀ sásọ̀rọ̀ èsòrò à ń délé tàsé èmi ó nílùú ọba ni mí èmi ò ń ṣàlùlù gbọ́mí ẹ̀kọ́ kí ni owó mọ́ lù láàrin jà bàbá òdì àdáni kò sọ̀rọ̀ mbẹ́ ẹ padà. bàbá gbọ́dọ̀ lọ. bàbá ẹgbà mi ọmọ lọ orí mi o. ṣé o fẹ́ jẹ́ kára ọmọ rẹ ó yá. bàbá bẹ́ẹ̀ ni. bó o bá ti ń ṣe ń kúrò ń hà yìí ó lọ bá sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ ó tẹ́tí inú rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kalẹ̀ ó bá sọ̀rọ̀ níbi tí ó ti máa gbọ́ àbọ̀ gbọ́ mi ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ètùtù yìí àti wípé ètùtù yìí tẹ́ ẹ bá ti ṣe ọmọ yìí ẹ gbúdọ̀ fún lọ́kọ àbí kò gbọ́dọ̀ mú ọkọ kọ́kọ́ kọ̀ọ̀kan wálé pé òun fẹ́ẹ́ fẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ òun burúkú ó máa já lóun burúkú ni bẹ́ẹ̀ sì ni ó máa já lóun burúkú. orí mi o agbẹ́dọ̀. ó wá rò wọ́n bó ti ń lọ́hùn. àlọ́ rámilámi. ọlọ́run ní jẹ́. mọ bó ti lọ bá ẹ jẹ́ bó jẹ́ kí n pè é lé lórí bó jẹ́ kí n pè é lórí kó ṣàánú mi kó tiẹ̀ lùlù tẹ̀lé mi o káwọn ọmọ yìí fi yá. ẹ tilẹ̀kùn lé mi o ẹ má fi mi ilẹ̀kùn lẹ̀ o wọ́n lọ di ayò lábẹ́ igi. ọ̀dà mi lórí ẹbí ọ̀dà mi. kí ló dé ìwà ìtàlẹ̀ ní ojú ẹsẹ̀ akọrẹ lọ báyìí. ojú mi ò ṣe ní kọ́rẹ́ lọ ebi èmi àti ìyá Ayélabọ́lá la lọ sí ọ̀dọ̀ Adífálà. ìyàwó ẹ kí lẹ ń fà. ẹ mọ̀ pé ara Ayélabọ́lá ọmọ mi ara rẹ̀ ò dá a gbé lọ sí ilé ìwòsàn lóyìnbó wọ́n ní alọ́fẹsẹ̀ lè tọ́ a sì gbé dọ́dọ̀ Adífálà. tẹ ẹ bá gbọ́ kótó kò tó tádífálà ń sọ lẹ́nu. Adífálà. ìbóyá torí pé Adífálà ò dáfà rẹ̀ nínú ilé ó dáfà rẹ̀ ta àwọn òòṣà tí ó yẹ kó gbé lẹ́yìn wọn ti fílẹ̀ sínú ilé ni
ló bá sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́yìn pé èmi o kémi ó gbẹ́lù kémi ó bọ́ sáàrin jà. ìyá òun jésù jẹjẹ ibi ló ń bá sọ̀rọ̀ bá mọ̀ ń gbọ́ àdébálà kọ dáfà rẹ̀ nínú ilé ń gbọ́. ìta ló ti dáfà rẹ̀ bóyá torí ẹ̀ ní ò jẹ́ káwọn irúmọlẹ̀ ó tẹ̀lé lọ síta bọ̀dá mi mọ́ bínú tó bá jẹ́ pé mo ń kanra àbí mo ń fagídí sọ̀rọ̀ bínú ṣe bí mi ni mo ti sọ̀rọ̀. adífálà bá ní pé èmi o kémi ó gbé ogún àjogún bàbá wa kémi ó gbé lọ sáàrin jà kémi ó lọ mọ́ lùlù láàrin jà torí ọmọ jẹ́ kíyàwó mi ọmọ ọjọ́ káwọn ará àárín jà kan máa fún wa lówó ìpè gbàyún lọ rárá ọmọ òun ó tó yá. ìṣẹ̀dá ọ̀dà torí pé ìbànújẹ́ ni fún ifá tí wọ́n dá tí ò lè tutù ó lè tutù àbí ètùtù rẹ̀ ni pé kó lọ lùlù fọ́ọ̀mù rẹ̀ láàrin ọjà kó máa jó ká máa fún yín lówó kí wàá ní tó lé mẹ́. dákun iṣẹ́ wo ló ń ṣe tẹ́lẹ̀. àgbà gbé àyàn iṣẹ́ àjogún bàbá wa àyàn ní wá nídìílé wa. ṣé òkín lọ lùlù lọ́jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn eléwé ọmọ àbáwọn ló sàkẹ́fẹ́ ṣe kan ṣé wọn lọ jó lọ́jà tó mọ lùlù fún wọn tó mọ kán ọgbọ́n èmi náà sáà ń rí ẹ. bá ẹgbọ́n mi ìpínlẹ̀ mi ti kọjá àyùn ṣe yún mọ́ látọjọ́ tó ti pẹ́. ẹ ní sùúrù ọjà tí wọ́n ní kó lọ lùlù fún ọmọ ẹ torí ìtọ́mọ tiẹ̀ kó lọ lùlù fún kí nǹkan akárẹ o lè gbádùn kó lè yá ọwá ló lè ṣe yún. ọwẹ́ ẹgbọ́n mi ẹ ti à ń sọ̀rọ̀ báyìí náà. Àyànkúnlé. olórí ẹbí. Àyànkúnlé. olórí ẹbí. Àyànkúnlé orí mi ò pé nù o. mi ò sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ò mọ̀ ń dùn yàn o mọ̀ ń dùn yàn. orí mi ò pé nù sẹ́. mi ò sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi. sáà ní sùúrù wọn ní ọlọ mewúrẹ́ wá wọn ní ọlọ mágùtàn wá wọn ní ọlọ ra màálù wá kọ̀ọ̀kan lọ ìlú tó ń lù kó kàn tẹ kó bẹ̀ sí ìlú àbí ọ̀dà jẹ́ kí n ràn lọ́wọ́ nítorí ní kò ṣe tó ló lè ṣeun àbí kò ṣe èmi náà wá fara mi kalẹ̀ báyìí lọ gbé ṣẹ̀kẹ̀rẹ̀ wá tó bá ti ń lù èmi náà mọ fi ṣẹ̀kẹ̀rẹ̀ sí ọmọ àwọn máa jó àti yẹ. ó ti wá yé mi báyìí ó ti yé mi báyìí èmi ní o tètè mọ̀ pé mò ń fẹjọ́ kàsùnkà ni n ò mọ̀ pé yẹn àti adífálà ẹ ti jọ forí korí ẹ ti jọ fi kùlùkù lórí ọ̀rọ̀ mi kémi ó wá gbẹlù kémi ó fìlù kọrùn èmi tó jẹ́ wípé àfijọ́ nínú límí ti ń fẹ́ràn sọ́sọ́ ìkó ewúrẹ́ ti ń fa òun gbìyàn èmi àlùlù fọ́bà lùlù fún jòyè tí ń lùlù fọ́bà tí ń lùlù fún jòyè tó jẹ́ pé gbogbo àwọn ará ọ̀tọ̀kùn lùlù olówó lùlù ìbọ̀rọ̀ kìíní lùlù ní lùlù fún kí n má wọn lùlù lọ́jà ẹgbọ́n mi tó bá jẹ́ wípé kí n lùlù nínú ọjà ní ìhùn lè ṣe. Àyànkúnlé òpònú ó fọ́ fún gbẹ̀mù wọ́n ní kò sí kú tí ń pa àgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀bẹ̀ kò lè sí ní tó tún bíyàn nú bíi fátí ò lè tutù eléyìí ló tutù ètùtù rẹ̀ kò sì ní ẹni tọ́rọ̀ kò ní ẹni kọ́bọ̀ kó kàn mú ọsán gángan kọ̀ọ̀kan bá ṣe máa ṣe kọ́ mo sì máa jó dáhùn ṣó òṣìṣẹ́ lùlù mọ́. ẹ̀gbọ́n mi ó lùlù mọ́. mo iṣẹ́ àjogún bàbá mi ní ìsílẹ̀ ìfilẹ̀ ẹ̀gbọ́n mi tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ilé yìí náà bá mi fà á yípe kí ni ó lọ ọmọ òlùlù láàrin jà ẹ̀gbọ́n mi ń lè ṣe tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ẹni kò lè rí bẹ́ẹ̀ láyé lọ́jọ́ àwọn nígbà. Àyànkúnlé. yóò Àyànfúnmílẹ̀ èmi ló bínú kò wájú ẹ̀ ẹgbọ́n mọ̀ jẹ́ fún ẹ̀mí mọ̀ kú lórí ẹbí inú lẹ́yìn gbogbo ẹ̀ mọ̀ fi lé ilẹ̀ mi kan mọ̀ dúró lórí ẹ̀ ló wá ń bínú lọ ìwọ mi mọ̀ lọ bá yá jẹ́ mọ̀ gbélé ìdélé o. èmi kó wájú mi wá ń tú fọ Àyànkúnlé. ẹ̀gbọ́n mi màsẹ́nà ọkàn lé fún ìyàwó rẹ̀ ò sí nílé. ìyàwó sì lóde. kò sí nílé kò sẹ́nà ọkàn lè títì nílẹ̀kùn wa gbọ́ngbọ́n ní. pẹ́ẹ́tẹ̀ tí wàá lọ kó òkú ẹ̀ lójú kí ni ìrírí okú yìí. kí ló dé kí ló fẹ́ kún kí ló fẹ́ kún bàbá kí ló fẹ́ kún. èmi àtàyànkúnlé ni a jọ gbé ọmọ lọ sọ́dọ̀ bàbá adífálà ó sì bínú kúrò lọ́dọ̀ bàbá adífálà. Àyànkúnlé nǹkan àbúrò yìí kan lọ kó ọmọ ní òun àfẹjọ rẹ̀ sùn ni mo fẹ́ wọ́n lè kí wọ́n dọjú ẹjọ́ rẹ̀ sí àbọ̀ mo fẹ́ wọ́n di fún badílé náà mo fẹ́ wọ́n. àwọn àgbọ̀ kankan yẹ kó jóun. kí ló ṣe àgbà mi ká kí ló ṣe. ọ̀nà méje rélu egesi. reluwé. Adérí rẹ̀ o. ìyá yìí labọ́lá bó ṣe tán. ó ṣe rí nù bàbá. wọ́n ní ìtọ̀sẹ̀ báyìí ló lọ́yọ̀ọ́ eégún ní gbowó òde níbì kan atọ́kùn a sì máa gba tòde ibòmíì ohun tán ní kàn ṣe èèyàn bá ti ṣe é nítorí pé àtòrí tá a mú lọ́wọ́ báyìí tẹ̀yìn lójú
a gbọ́dọ̀ máa wo nǹkan tí ń ṣẹlẹ̀ sí a lọ́wọ́lọ́wọ́ a máa fi ṣèdájọ́ ohun tó bá máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú òun ni ká máa rò ní ìsìn bàbá ti lọ ó wá kó yín sínú hílà yìí lò àmọ́ ìyá wa láàrin èmi yín ó tún ní ohun tẹ̀yìn ti fi ahọ́n yìí tẹ̀yìn ti fi sọ ṣíṣẹ̀dá ọmọ yìí. Bàbá ẹ parọ́ lọ́jọ́ tí mo sọ pé ó wá pariwo lé mi lórí inú bí mi nígbà tí mo wá délé mo bẹ́gi fún mo gbéṣẹ́ ìpè kódà nígbà tèmi gan ṣe tán ẹ̀rù elédùà bà mí. Elédùmarè ọba àjíkí ọba àjígẹ́ ọba tó tẹ́lẹ̀ bẹ́ńtẹ́ni ó fi sọ́mọ̀ pọ̀ra bí aṣọ ẹ mọ̀ pé ahọ́n yìí òun ló dùn jù òun náà ló sì korò jù ọ̀rọ̀ tá à ń ti bí ẹnu yìí sọ táyé fi ń gbà tí a ń làwọn kan ń sọ táyé ń kẹ̀yìn sí hàn abiyamọ ò gbọ́dọ̀ mọ́ fi gbogbo inú bínú. inú ló bí mi bàbá. nígbà tẹ́ ẹ bímọ kí ni àwọn èèyàn fún yín tó wá di pé ń bínú ìyá wa ẹ mọ̀ pé bá a bá ro béjò ṣe gùn tó ìyẹn ó dáná sunlé àmọ́ ó bà ní kò tí ì bàjẹ́ ìyá o ọmọ o mo wà pẹ̀lú yín. mo dúpẹ́ bàbá. nítorí pé ibi tí panipani wà ibẹ̀ náà ni jìnnìjìnnì wà o irú àwa tẹ́lẹ̀dùmarè dá yìí tí mo mọ̀ fún tí mo mọ̀ gbé mo mọ̀ pàdé àwọn ọlọ́jà lórí tètè mo mà yín nìké Elédùmarè jẹ́ kí n mà yín ní padà à á ṣèrà padà ògo fọmọ yín o bẹ́ẹ̀ ni nítorí pé ẹni ní wẹ̀rí ẹ mọ́ tòótọ́ ń bẹ̀rẹ̀ ní wẹ̀rí àgbàlagbà agẹmọ ògún ní wẹ̀rí ọlọ́jà mẹ́rìndínlógún àwọn ni wọ́n wẹ yín ajá yín ajá funfun kéékèèké wọ́n wẹ tàgbò tòun ti rọ̀rọ̀ lọ́rùn awẹ́dẹ́wẹ̀rìṣà yóò wẹ̀rí tiẹ̀ sówó yóò wẹ̀rí tiẹ̀ sọ́lá yóò wẹ̀rí tiẹ̀ sáìkù tí ń ṣe báyìí ọ̀rọ̀ torí pé igi igbó níṣo nígbà ní igbó igi ọ̀dọ̀ níṣo nígbà ní ọ̀dọ̀ ṣẹ́ẹ̀tura níṣo nígbà ní olódò mẹ́rìndínlógún ẹ wò ó ìyá ẹ tiẹ̀ dùn náà ọkọ rẹ̀ ń kọ́. kò tẹ̀lé wa torí pé mo bínú kúrò bíbá ẹ lọ́jọ́ yẹn ìgbà tẹ́ sọ fún mi pé. ìwà náà dáa ìwà yẹn náà dáa kò ní burú títí ó máa ké èèyàn kan mọ́ ni ẹni tí ó kù mọ́ ni náà là mọ́ inú ló ṣe ń bọ̀ òun náà àmọ́ ẹ mọ gbogbo ọ̀nà tẹ́ fi mú dáàrin nítorí tá a bá ti fẹ́ ṣèrà padà yìí ọkọ rẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ o ọ ti gbọ́ mi ìgbà náà ló lè tù tó lè bá ẹ kárí. bàbá ẹ ṣé mo dúpẹ́ àgbà yóò dalẹ̀ ẹ ní dààmú mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ a tún máa rí bínú kí ni mo fẹ́ ṣe bó láti yín sí ẹ ṣeun bàbá o. ayé o ẹ̀yin òdìdìdì ní oníbòsí òwò ẹ̀yin ọlọmọká tí ń san apọ̀ yòró ẹ̀yin àrọ̀nìmọ̀jà tí ń san apò yóògùn ejò òrìn kó kọ́mọ lẹ́yìn yọyọ lọ́rẹ̀ gbẹ́hùn ẹ̀yin tẹ́lẹ̀dùmarè kórí ayé lọ́wọ́ mo pè yín o ọlọ́fi ọba tájọ ẹgbẹ́ tí ẹlẹ́ẹ̀fúnfún ọ̀ranyàn olórogbo ṣọ̀gbọ́n ògún látàyé ìgbàrúmọlẹ̀ ẹ̀ ń dé ìgbà àgbẹ̀bádókò làárọ̀ àgbẹ̀gbà tá a bá jí ni làárọ̀ ẹni ẹ dìde ká ẹ jí torítorí o nítorí pé torítorí lè kú jí nínú igbó ẹ dìde ká ẹ jí tiyètiyè torí pé tiyètiyè ńlẹ́jà jí nínú ibú abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ mọ́ta tí wéré ẹ̀ ń dé dédédédé làpọ́lúgbọ́n dédédédé làpárẹ̀sà dédédédé làpẹ́yàwó alẹ́ àná tí ò gbọ́dọ̀ pé bàbá ọkọ ló kọ igúnnugún tí ń jẹ̀bi ọ̀sán dé àkàràmọ̀gbèsì jẹ̀bi òwe dé ẹ̀dẹ́ tá a gbóhùn lẹ́nu àwọn mo ti léwúrẹ́ dúdú jẹ́bọ ẹjẹ́ tẹ́bọ̀ mi fín mo ti má kù tọ̀bọ̀lòdò ṣẹ́bọ̀ ọ̀sán yẹn ẹjẹ́ tẹ́bọ̀ mi gbà
àgbàtàn ni gbàgbọ́ pé ayé làbọ́lá o ayé làbọ́lá o mo ń ṣe ìràpadà ògo fún ọ láyé lónìí wọ́n ń ṣe lóde ọ̀run o à ń ṣe ìràpadà ògo fún ọ láyé lónìí wọ́n ń ṣe lóde ọ̀run o èyí tẹ̀wé ayé bá rún ilẹ̀ gbọ̀rún gbà o gbogbo ibi tẹ́lẹ̀gbèdè rẹ bá ti fọwọ́ lù báyìí dúdú ni kó mọ ọdún o tọ́ ọ bá ń ṣòwò kó o jèrè tọ́ ọ bá ń tajà kọ́ ọ máa pawó àpamọ́wọ́ owó o àtàjèrè ọjà ohun tó bá ń dáwọ́lé ọmọ yọrí sí rere o ojú rẹ ò ní rí bí o ojú àṣà ìríbi tàwòdì ọ̀nà ojú rẹ ò ní rí bí o ọmọ lórí ọmọ bọ̀ọ́rí o ànílò àníbọ̀ lọ́wọ́ lẹ́nu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ọ̀tẹlẹ̀ ìpẹ́kọ́ni tẹ́sí o ètò ọ̀tún ò ní fi gbà sọ́ tòsí ò ní fi gbógèdè ọmọ lórí ọmọ bọ̀ọ́rí o ibi tẹ́kùn rẹ bá ti pàjà jẹ́ ẹranko kẹ́ranko tó bá kọjá àbẹ̀kù fún òwò ẹ̀jẹ̀ ní o àṣẹ ti kì í sí fọ́jú ó má yọ tí o àṣẹ ti kì í sí fọ́ọ̀mù márùn-ún ọ̀nìṣẹ́ àṣẹ tí o àṣẹ ti kì í sí fọ́ọ̀mù onígèdègèdè kó má lè takùn kánú oko ayélabọ́lá ọ̀nìṣẹ́ àṣẹ tí o àṣeyè lálákọ̀ ìṣepètè àṣeyè lọ́mọ ṣe o alóló omi alòló omi àti wáyé ogúnugún àti ọmọ àkàlà ojúmọ́ ọ̀rọ̀ ogúnugún tòkì adé akọ Ọ̀rúnmìlà bàbá ń lọ rè fọlómi tútù níyàwó èké epo ìwọ́fẹ̀ ègìgì àlòkù jẹ́ fọlómi tútù fún pípa kì í ṣẹgbẹ́ iná àbàtà kì í ṣòjúbọ odò olódì nílòdì lónìí orí kọjá èkúté ilé gbàgbà gbọ̀lọ̀ ló máa lọ gbọ̀lọ̀ ló máa bọ̀ gbọ̀lọ̀ ló máa lọ gbọ̀lọ̀ ló máa bọ̀ ojú àṣà ìríbi ojú rẹ ò ní ríbi o tàwòdì kì í rọ́rùn ojú rẹ ò ní rọ́rùn o ogun tó bá ti ń dáwọ́lé báyìí yóò mọ̀jọ́rí sí rere ni o orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àwọn èmi òtòlú èrè ní oṣù lọ́nà ègùn méjì jà lókè ọmọ aráyé ṣe bí oró ni ajá fúre ní kàrà bí ọlọ́ta báláwo bá rí dẹ́rẹ́ á ṣe dẹ́rẹ́ báláwo bá rí tiẹ̀ yíṣẹ́ ní ṣe àṣẹ láwọ ọ̀gbọ̀lọ̀ ìyá wa ẹnu àgbà lóbi gbóṣí ìyá ẹ ṣúre fún ọmọ yín o. á dáa fún ẹ o wọn ti wọ eré ẹ lẹ́yìn ojú ẹ ò ní rí bí gbogbo àdáwọ́lé ayọrí sí rere ayélabọ́lá ò ní dààmú àṣetì ò ní bá ẹ ṣiṣẹ́ ò ní bá ẹ o tó bá náwó sí ọwọ́ ẹ máa tó ní lọ gbogbo ìgbé burúkú ó ti kúrò lórí ẹ àdúrà rẹ ti jẹ o. ayé bò káṣírí rẹ ó bò ayé bá àbáyé rẹ ọmọ bàjẹ́ o ó ti rí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ o ọkọ ọ ní fi tiẹ̀ lẹ̀ ṣe tèèyàn o ọ sì ní fi tèèyàn ṣe tiẹ̀ o gbogbo ohun tí wọn náà bá ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere o wọ́n ní ọwọ́ lórí iyán ọwọ́ súnké àtàǹpàkò rábàdé òjò ṣẹ́muyúnkúmuyùnkú adéápọ̀ ẹsẹ̀ kọ́ ṣoṣo gbè ìtumọ̀ tọ́jú ọmọ ẹ̀sùn kí àjà torí ikú ọ̀ní fi tiẹ̀ ṣe tèèyàn ọ̀ní fi tèèyàn ṣe tiẹ̀ o agbára Olódùmarè orí rẹ̀ ò ní gbàbọ̀dé o orí rẹ̀ ò ní gbàbọ̀dé o orí rẹ̀ ò ní gbàbọ̀dé o ìbá ní ẹ̀yìn àárín ọ̀la àárín ìjọ mẹ́rin ìgbónisẹ́mi ìgbóni ṣùkùṣùkù àwọn orí ló dé pọ̀ ọjọ́ kan fórí orí tí kọ̀ lọ́ọ̀dún bọ̀ wá sí kọ̀lé ayé wọn ní wọn orí bá ti yàn lórí ó ṣe orí tí olùwọ́ àmà lówó ní gàgà ní gbogbo wọn orí bá ti yàn lórí ó ṣe orí tí ó máa lájá mọ́ lájé wọn orí bá ti yàn lórí ó ṣe ní gàgà ní gbogbo orí rẹ̀ ó yàjé ó yàjé o orí rẹ̀ ó yàjé o òtítí bẹ́ẹ̀ ò ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ní ó kú òkú nìbọn ró Elédùmarè ò ní jẹ́ àtọ̀ ara o lẹ́yìn èyí tá a ṣe wọ́n ó ṣe àṣejẹ fún ìwà àtàyà rẹ ẹ̀ẹ́dọ̀ jẹ́ ní déédé aago 12 òru nígbà bá jẹ tán ẹ fi ṣe jẹun kó o tó jẹun ni o lẹ́yìn tẹ́ ẹ bá jàṣejẹ ìtàn ẹ wà bára yín lájọṣepọ̀ àjọṣepọ̀ tẹ́ ẹ bá ní lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ́ẹ̀ Elédùmarè ò fàṣẹ sí òun láàfi kó mu bí wọgbó tá a fi kọ́rọ̀ jọ́gọ̀jọ̀gọ̀ wọ̀gbẹ́ tó wú ọlá yìí yóò fi wọlé tàn wá òun náà ni ó fi jẹ́ kí ìràpadà ògo tá a ṣe ìkótù. orí mi ìwọ ni o orí mi ìwọ ni o àtètè gbèrúkú fòòṣà òòṣà tí ń bẹ níbi ọ̀rẹ́ ọ̀sìn ìlàyé o oríjà fún ìyá ọjà kìíní lè ra orí náà ló dá fún balùfọ̀ tó wà lẹ́lẹ́rù o a ní bí ó bá sí orí o Ṣàngó ìbá ti wọlé ní kò sọ orí làbá bọ́ làbá fòṣà sílẹ̀ o orí làbá bọ́ làbá fòṣà sílẹ̀
Àbò máa ṣáájì àṣọba tí ń tọ̀nà yìnrìn. Kágbà fọlọ́run ní ìsinmi o, kágbà fọlọ́run ní ìsinmi. Ẹ̀wọ̀n ojú ti sunkún fàdé. Orí ọ̀run padà sọ́dẹ̀ o, orí dádé. Ṣé bòdì tó máa jọba láyé ń bí o nínú agogo idẹ ló ti wá. Ọrùn tí ó wé ìjìgbàrà lẹ̀kẹ̀ nínú agogo idẹ náà ló ti jáde. Wọ́n rí mi gbé mi o. Kí ló ṣe Bọ́dé? Ó sá máa ń gbàdúrà. Muslim ni mo máa ń gbàdúrà. Gbogbo nǹkan téèyàn bá máa ṣe ilé ayé yìí anywhere bí téèyàn bá délé yẹn ní ti face challenges téèyàn kún fàdúrà sọ̀rọ̀ mi yẹ kálukú ló lógun sọ̀rọ̀ mi yẹ àbí gbogbo nǹkan téèyàn bá ṣe ilé ayé yìí kọ́ máa fi prayers sọ̀rọ̀ mi yẹ Ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ ṣebí oṣù kan péré lẹ sọ oṣù kan fẹ́ kọ́lọ̀ jẹ́ olùjá. Ṣé ti níyàwó ni? Marriage, ìyàwó. In fact, èmi àti marriage báyìí a kì í ṣe 5 and 6. ìyá àná ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ọjọ́ bá pé wọ́n fún ọjọ́ tá a bá gbọ́mọ̀ ní mọ̀ ọ́rọ̀ wàá lò géré ta àná mú nítọ̀dà àdùmáyò tó bá ń bẹ ní kàwá sí mo fẹ́ kó jẹ́ mi tó bá ń bẹ ní mọ̀tún àdúsẹ̀ mo fẹ́ kọ́ rọ̀ wá tó bá ń bẹ ní mèsì àkàràbà níbi tí ojúmọ́ rere ti mọ́ wá láti wọlé ló bẹ́ẹ̀ ní àkọsímọ̀gbà lébílẹ̀ ìwọ́ra orí ẹ̀ burú wọ́n tó ti mọ̀ kankan àlùjọ̀nù ló nù ayé ẹ̀ bàjẹ́ síbẹ̀ yẹn press sọ̀rọ̀ ya wèrè